ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ kálẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń wò wá ẹ káàbọ̀ sórí Òjíṣẹ́ TV bẹ́ẹ̀ ni níbi láti máa mú gbogbo ohun tó ṣe ń lọ lọ́lọ́kan ọ̀jọ̀kan wá fún wa ní orí Òjíṣẹ́ TV fún èyí subscriber wa àsọ yìí pé ẹ ṣé both new one and the old one we say thank you very much owó tẹ́ fi bá wa like tẹ́ fi bá wa subscribe tẹ́ fi bá wa share náà ọwọ́ náà ò ní gbọ́mọ sí bẹ́ẹ̀ sì ni ọwọ́ náà àṣerere lágbára Elédùà bẹ́ẹ̀ ni kí ẹ tó wá lọ gbọ́ ohun tí a mú wá fún wa lénìí mo fi kí ẹ máa bá wa like ẹ bá wa share then ẹ bá wa subscribe ẹ follow wa náà lórí Facebook ẹ ṣé ó yá ẹ wá lọ gbọ́ ohun tí a mú wá fún wa lénìí ó yá ẹ wá lọ gbọ́. Chief Sunday Igboho yẹn tá à ń sọ yẹn wọ́n jẹ́ dúndò pé kí ni àwọn olè dá gbogbo àwọn agbára wọn yẹn lò torí ìjà táwọn ń jà lọ́gbọ̀n ẹ dá gbogbo wèrè yín nù kò lè ẹ̀pù yín ẹ dúró tọ́lọ́hún at the end of the day kí ló ẹ̀pù wọn sí ṣé oògùn yẹn náà ló ẹ̀pù wọn àbọ́lọ́hún tí ò bá sọ́lọ́hún ni ṣé ọlọ́hún ni ti gbẹ̀mí wọn ọlọ́hún fẹ́ rìtẹ́ẹ̀nì wọn náà kọ́ bá lè yí padà náà ló tún ṣe rìtẹ́ẹ̀nì irú ẹni bẹ́ẹ̀ sílẹ̀ torí pé ẹni tó ṣe irú tó ń ṣe yẹn ẹni tí irú nǹkan tó ṣẹlẹ̀ sí yìí tó ṣẹlẹ̀ sí wọn yẹn tó ṣẹlẹ̀ sí irú ẹ̀ gbogbo wọn ti lọ wọn bá lọ ní ọlọ́run ó mọ̀ọ́mọ̀ rìtẹ́ẹ̀nì wọn sílẹ̀ pé wọn tí ì ṣetán àti pàṣẹ Sunday Igboho òun ni mo ń bẹ gbogbo àwọn bọ́ìsì fún tó ń ṣe fídíò tó ń bú Chief Sunday Igboho ẹ be careful no matter bó bá ṣe lè wò kó jẹ́ ẹjọ́ nítorí ọlọ́run mo ń bẹ gbogbo yín ẹ̀yin tẹ́ ń ṣe fídíò tẹ́ ń bú Chief Sunday Igboho tẹ́ ẹ ní pé Chief Sunday Igboho wọn wá ń bẹ bó ṣe máa bá bàbá wa Bọ́lá Tinubu sọ̀rọ̀ wọn ò bẹ bó ṣe máa bá bàbá wa Bọ́lá Tinubu sọ̀rọ̀ kò sẹ́ni tó bẹ bó ṣe máa bá bàbá wa Bọ́lá Tinubu sọ̀rọ̀ èmi gangan mo kàn yà sí bíbẹ̀ ni o èmi gangan Saheed Shittu ni mo bẹ Chief Sunday Igboho pé Chief ẹjọ́ nítorí ọlọ́run ẹ jẹ́ kọ́rọ̀ yìí parí ẹ ní láti padà sílé wọ́n ní rọ́ o àwọn ń jà lọ́ńtà wọn ni o àwọn Yorùbá nation àwọn làwọn dúró lé ní mò ń bẹ̀ wọ́n mo fi ọlọ́run ọba dẹ́dà búra mo dẹ̀ bẹ Chief Sunday Igboho títí fáìn mo yẹ almost bí ọdún kan sọdún méjì bí ọdún kan sá kò sí pọ̀lú méjì bí ọdún kan mo fi ń bẹ̀ wọ́n pé Chief bára máa padà sílé ẹ jẹ́ ká wá sẹ́túmẹ̀ntì bẹ́ẹ̀ ṣe máa padà sílé ẹ jẹ́ ká wá bẹ́ẹ̀ máa sẹ́tù wọn ní láyé àwọn máa jà tán ni tẹ́mi àwọn bẹ́ẹ̀ bọ́ kó bọ́ ẹ ti wá Kotonu mo travel lọ sí Kotonu mo lò ọjọ́ kan mo fò lọ sí Kotonu mo lò ọjọ́ kan níbẹ̀ ọjọ́ kan ni mo lò ìjọ́ kejì ìjọ́ yẹn gangan náà ká sọ pé mo débẹ̀ ní alẹ́ Friday mo dẹ̀ yọjú sí prison níjọ́ Saturday alẹ́ Saturday yẹn mo wọ plane padà tí mo jáde kó ń bẹ̀ tí mo lọ wo Chief Sunday Igboho tó gbọ́ ok mo dẹ̀ bá wọn sọ̀rọ̀ lẹ́yìn ìgbà yẹn a tún sọ̀rọ̀ ẹ̀yìn ìgbà yẹn mo tún ti gbà tán tún jáde mo tún travel mo lọ bá wọn ní Kotonu èmi àti wọn tún sọ̀rọ̀ a tún sọ̀rọ̀ lórí fóònù mo ń bẹ̀ wọ́n Chief dúró pé òun ò gbà àwọn ń jà lọ ok nígbà tọ́rọ̀ bàbá Bọ́lá Tinubu fẹ́ jẹ́ kí náà polúkọ ẹ̀ mo wá ń plead fún wọn pé Chief wọ́n tó bá yẹ pé yẹ fi mí lẹ̀ kí ni kọ́ mo ṣáà bẹ̀ wọ́n àfáàlì Fúlàní lè jẹ́rìí sọ́rọ̀ tí mò ń sọ yìí o àfáàlì Fúlàní lè jẹ́rìí sí o ibẹ̀ ni ibi tí mo ti wá ń bẹ̀ wọ́n mo wá fi ní àfáàlì Fúlàní ẹ̀yin lè bá mi bẹ̀ Chief yarí pé irọ́ àwọn ọ̀bẹ níbo àwọn dúró ọmọ Nàìjíríà limited àwọn ni àwọn ò ṣe orí Yorùbá nation àwọn làwọn wà wọ́n ní ẹ̀gbọ́n gbogbo nǹkan tó wà nílẹ̀ àwọn bísíǹsì ń bàjẹ́ lọ tí mo dẹ̀ mọ bówó ṣe ń wọlé mo dẹ̀ mọ bẹ́gbọ́n yìí ṣe ń ná owó kẹ́hìn tó ná owó every day kó wá dẹni tẹ́ pé a máa wá ṣọ́ owó ná tó dẹ̀ ná àwọn businesses àbí kí wọ́n máa ń pè ṣe business wọ́n máa sọ ìbò yẹn fúnra ẹ̀ tó ná àwọn business oríṣiríṣi tó wọ́n ń wọlé kí gbogbo ẹ̀ wá kó wá dúró mo mọ iye àwọn tírọ́ọ̀kì tá a gbé gorí omi tó gorí omi tí nígbà tí kìnìyàn ṣẹlẹ̀ tí gbogbo ẹ̀ jẹrà mọ́ pọ́ọ̀tù tíjọba jẹ mọ́lẹ̀ mo mọ iye millions tó jẹrà mọ́lẹ̀ sórí omi sí tíjọba jẹ mọ́lẹ̀ àwọn mọ́tò olówó lálálálá tíjọba jẹ mọ́lẹ̀ mórí omi mọ́mọ́ ẹ̀yin lẹ́yìn ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ìyẹn lèmi wá ń bá ṣe Sunday Igboho bàbá Chief owó ló wéèsì dànù yìí owó ti jóná ẹ̀mọye owó mílíọ̀nù tàbí rọjà gbogbo ẹ̀ jẹrà mọ́lẹ̀ Chief mo ṣáà ń bẹ̀ wọ́n ibẹ̀ lèmi àtàfáàlì Fúlàní ti pé MC Musiliu mo ní èmi mo wá bá MC Musiliu sọ̀rọ̀ pé
mo ti bá ṣe Sunday Igboho sọ̀rọ̀ mo ti bẹ̀ ṣe Sunday Igboho ká wá bá ṣe máa settle kí ṣe Sunday Igboho kó support yín ṣe Sunday Igboho dúró pàwọn ò ṣe fẹ́yìn bọ́ìsì tẹ́ ń bú ṣe Sunday Igboho ṣe Sunday Igboho bẹ̀bẹ̀ o èmi lèmi bá ṣe Sunday Igboho bẹ lèmi lọ bá ẹni mo bá àfáàlì Fúlàní sọ̀rọ̀ tèmi àtàfáàlì Fúlàní wájọ pé èmi àtàfáàlì Fúlàní àtẹ̀mísí Musiliu àwájọ pé ṣe Sunday Igboho ọ̀rọ̀ yìí mi ò sọ́ǹtàrí òun ni mo sọ yìí àwájọ pé ṣe Sunday Igboho èmi àfáàlì Fúlàní MC Musiliu àti ṣe Sunday Igboho àwọn mẹ́rin sọ̀rọ̀ wọn ò dẹ̀ bára wọn jà wọ́n sọ̀rọ̀ wọn kò sí jà wọ́n bára wọn sọ̀rọ̀ dáadáa wọ́n wá expect kémi wá sí Nàìjíríà tí bá ti wá sí Nàìjíríà kí n wá mú MC dúró dèmí kémi wá sí Nàìjíríà kí n wá mú òun lọ sọ́dọ̀ ṣe Sunday Igboho kò pẹ́ sígbà yẹn ni ìjà làwọn èèyàn ń bú ṣe Sunday Igboho lórí íńtánẹ́ẹ̀tì kìnnìkan ní ìfẹ́ dárúkọ wọ̀bọ́ rẹ̀ náà bú ṣe Sunday Igboho lórí íńtánẹ́ẹ̀tì àwọn ọmọ tó wà behind pé ṣe Sunday Igboho pẹ̀lú MC Musiliu wọ́n sọ̀rọ̀ àwọn èèyàn wọ́n bú wọ́n rò pé wọ́n ń jà wọn ò bára wọn jà àwọn méjèèjì ò bára wọn jà mo kàn lu opportunity sọ̀rọ̀ yìí ni o kò ń sọ̀rọ̀ ẹ̀sìn o mo kàn lu opportunity pé èèyàn tí mo mọ̀ tó ń ṣe business tó ń make yálàyà owó lórí business yẹ àwọn ẹlòmíràn wá owó kìíní kan business tó ń ṣe nìyẹn owó ń wọlé lórí àwọn mọ́tò àwọn truck àwọn nǹkan oríṣiríṣi tó ń tà tẹ́lẹ̀mí ò mọ̀ tó ń bilẹ̀ bá ó ṣe ìyàwó kìíní kí ló kọ́ àwọn yẹn pẹ̀lú ogbó yẹn ẹ jẹ́ gbogbo ẹni tí nǹkan bá ṣẹlẹ̀ ẹni tó dé láàrí o tá àmọ́ ẹni tó ń bọ̀ o àmọ́ ẹni tó ń bọ̀ ẹ jẹ́ gbogbo á be careful lórí àwọn ọ̀rọ̀ tá a máa sọ ẹ jẹ́ ká mo bẹ̀ gbogbo yín ni mi ì bú kọ̀ọ̀kan náà ẹ̀ bọ́ọ̀sì yẹn ṣùgbọ́n ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo fi títò bí Ọlọ́run mo fà ìníkù Ọlọ́run mo fi bẹ̀ gbogbo yín ẹ fi ẹ̀gbọ́n yìí lẹ̀ tẹ́ ẹ bá lè ẹ̀pù wọn tẹ́ ẹ bá lè ẹ̀pù situation kan wà ẹ má da ẹ̀gbọ́n yìí láàmú kún tó wà torí Ọlọ́run èmi ni mo bẹ̀ ẹ̀gbọ́n yẹn pé kó jọ nítorí Ọlọ́run kó wá support bàbá Bọ́lá Tinubu wọ́n dẹ̀ yarí mo dẹ̀ dúró lé wọn lọ́rùn pé ẹ̀gbọ́n mo takú tì wọn lọ́rùn pé àfà wọ́n ní àfà mi ní gbé fóònù ẹ̀ mo ní ẹ̀ ní gbé fóònù dání ẹ̀ tó bẹ́ẹ̀ mo jókòó lé wọn lọ́rùn títí fún bí almost ọdún kan ẹ bèèrè lọ́wọ́ àfáàrí Fúlàní lè jẹ́rìí sọ́wọ́ tí mo sọ yìí wàláhì wọ́n lè jẹ́rìí sí èmi àfáàrí Fúlàní lọ́wọ́ bá MC sọ̀rọ̀ lẹ́mí sínú àkóhùn náà bá wọn sọ̀rọ̀ òun ò bá láyé jà òun ò bá wọn jà làwọn gbà àwọn mẹ́rin fi jọ wà lórí fóònù àdẹ̀jọ́ sọ̀rọ̀ kò dẹ̀ sí wàhálà kankan ṣì Sunday Igboho dẹ̀ ni wọ́n kè kò sí wàhálà àwọn ò bá MC jà èèyàn àwọn náà ni àwọn ò ní jà pẹ̀lú ẹ̀ kò sí nǹkankan kémi mú MC wá bá wọn ní Kòtónú lórí fóònù báyìí gbogbo wọn náà jọ gbọ́ kí wọ́n ló ń ṣẹ̀yìn tẹ̀kọ̀ ń já wà lálẹ́ ẹ̀yin Yorùbá nation ẹ̀yin náà ń bú MC ẹ̀yin Yorùbá ló kàn ẹ̀yin náà ń bú MC ẹ̀yin náà bú sí Sunday Igboho àbí ẹ ṣàwájọ ń búra yín torí Ọlọ́run mo bẹ̀ yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká wá peace